sí Isekupa Kristẹni Ati Musulumi Nilewa Nàìjíríà, Ààrẹ Tinubu ló tún sọ̀rọ̀ sókè tẹnumọ ọ̀rọ̀ náà bẹ́ẹ̀. A ò lè tí ìyọ̀ǹda àwọn ọmọ ogun òfurufú Nàìjíríà àti bàálù wọn lásìkò yìí o, ìjíròrò sì ń lọ lọ́wọ́. Olórí ọ̀dọ́, afọbajẹ àti ẹgbẹ́ obìnrin ní Epe Ekiti yarí kanlẹ̀ o. Wọ́n ní lílọ ní Ọba Ayọdeji Williams yóò lọ fún ìwà tí ó hù tí wọ́n sì lé kúrò ní ìlú. Bí àwọn olùkọ́ mi ṣe mú ìrẹ̀wẹ̀sì bá àlá tí mo ní láti di agbẹjọ́rò, yíyàn tí wọ́n yàn fún mi ṣàkóbá fún ohun tí mo gbèrò láti dì nígbà tí mo wà léwe. Gbajúmọ̀ aláyò eré ìdárayá Túndé Ọ̀nàkọ́yà ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Iléeṣẹ́ ìfọpo Dangote já iye owó epo bẹntiróòlù wálẹ̀ sí 699 naira ní jálá epo kan. Ọwọ́ bá wọn o. Ikọ̀ ológun kọjú ìjà padà sí àwọn ẹgbẹ́ Agbesunmọmi ISWAP látàrí ìkọlù tí wọ́n ṣe sí ibuba ológun ní Borno. Ọpẹ́ o, wọ́n ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn Agbesunmọmi náà. Bírin bá kanrin, ìkan àtẹ̀ fún kan ni o. Wọ́n yí làwọn agbábọ́ọ̀lù mẹ́fà tí kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn nínú ìdíje AFCON. Olórí Olúwaṣìndára-ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Kò sí Isekupa Kristẹni Ati Musulumi Nilewa Nàìjíríà. Ààrẹ Tinubu ló tún sọ̀rọ̀ sókè tẹnumọ ọ̀rọ̀ náà bẹ́ẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu tún ti tako ọ̀rọ̀ Isekupa Kristẹni lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó kọ̀ jálẹ̀ pé kò sí ohun tó jọmọ́ ṣíṣekúpa àwọn Kristẹni àti Mùsùlùmí tàbí tí wọ́n fojú sí fún pípa nílẹ̀ wa Nàìjíríà. Ààrẹ sọ pé ètò ààbò tó mẹ́hẹ̀ náà ló lọ́pọ̀ mọ́ ìtàn, ètò ọrọ̀ ajé àti ìwà ọ̀daràn kì í ṣe inúnibíni ẹ̀sìn rárá bó ti wù kó mọ̀. Ó sọ èyí lọ́jọ́ Ẹtì Friday lólú ìlú ilẹ̀ wa l'Àbújá nígbà tó ń kéde ìsísọ lójú ìpàdé àpéjọ ọlọ́dọọdún ẹlẹ́ẹ̀kẹjọ ti ìjọ Nansarullah Faith tí wọ́n pe àkọlé rẹ̀ ní Building Resilience in a Changing World, ojúṣe ìgbàgbọ́ àti àwùjọ. Tinubu, ẹni tí olórí lẹ́ka ètò ìdájọ́ nílẹ̀ wa àti mínísítà fètò ìdájọ́ Lateef Fagbemi sojú fún sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà ń dojúkọ ìgbésùnmọ̀mí nípasẹ̀ ìwà ọ̀daràn àti ìwà ipá. Ní ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ní ààrẹ Donald Trump ti kéde pé àwọn Kristẹni ní àwọn agbésùnmọ̀mí ń fojú sí ṣekúpa ní Nàìjíríà, tó sì dúnkokò láti darí ikọ̀ ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà wá sí Nàìjíríà tí ìjọba àpapọ̀ bá kùnà láti wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ̀ ọ̀hún. Trump, ẹni tó pe Nàìjíríà ní orílẹ̀-èdè tó ń kọni lóminú, ó kọ̀ jálẹ̀ pé àwọn Kristẹni ni wọ́n ń ṣenú ní bíni sí nígbà tí ìjọba àpapọ̀ kọbi ara sí ohun tó ń ṣẹlẹ̀ bó ti wù kó mọ̀. Àtẹ̀jáde rẹ̀ ló ṣokùnfà awuyewuye àhesọ ní orílẹ̀-èdè àti níta ilẹ̀ wa, èyí tó mú kí ìjọba àpapọ̀ rán àwọn aṣojú ìjọba tí olùbádámọ̀ràn pàtàkì fún ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ wa Nuhu Ribadu léwájú rẹ̀ láti bá àwọn aṣòfin aṣojú ilẹ̀ Amẹ́ríkà sọ̀rọ̀ àti láti gbé ìwòye tó ṣe kedere kalẹ̀ lórí àwọn ìpèníjà ètò ààbò ilẹ̀ wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìròyìn tó jáde nípasẹ̀ ìkànnì ayélujára Freedom Online, Tinubu lákòókò tó ń sọ̀rọ̀ níbi ètò NASFAT sọ wípé ní àwọn àkókò díẹ̀ sẹ́yìn ìjọba àpapọ̀ àti àwọn èèyàn onínúure míì ní láti sọ̀rọ̀ lórí àwọn ẹ̀sùn tí kò nídìí. Wọ́n ní àwọn ẹ̀sùn wọ̀nyí kì í ṣe irọ́ nìkan bí kò ṣe wọ́n léwu, ó sì lè yọrí sí ìfẹ́kúfẹ̀ẹ́ àti ìdàrúdàpọ̀ àlàáfíà ilẹ̀ wa tí à ń tẹ̀síwájú láti kọ́ gbé dìde gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Lórí ọ̀rọ̀ Isekupa Kristẹni, ààrẹ lè tẹnumọ́ pé kò sí Isekupa Kristẹni nílẹ̀ wa Nàìjíríà, kò sì sí Isekupa Mùsùlùmí nílẹ̀ Nàìjíríà. Ó ní ohun tó ń dojú kọ wá ní ìgbésùnmọ̀mí nípasẹ̀ ìwà ọ̀daràn àti ìwà ipá, èyí tí àwọn ń ṣiṣẹ́ lé lórí láì káàárẹ̀ lójúnà láti borí ìṣòro ìpèníjà náà. Ààrẹ fi kún pé ìjọba àpapọ̀ yóò tẹ̀síwájú nípa mímú ìgbéga bá ìṣọ̀kan, níní òmìnira ẹ̀sìn àti ààbò gbogbo ọmọnìyàn. Ó fi kún pé nítorí náà a gbọ́dọ̀ tako ìròyìn tó lè pín wa níyà bóyá wọ́n wà nínú àti níta ẹnu ibodè. A ò gbọ́dọ̀ fààyè gba ogun abẹ́lé àti tòde tó lè fẹ́ gbin ìjà aáwọ̀ tàbí mú èròkèrò tó léwu tẹ̀síwájú nípa orílẹ̀-èdè wa. Tinubu sọ wípé agbára ilẹ̀ wa Nàìjíríà wà nínú onírúurú ẹ̀yà àti agbára àwọn èèyàn rẹ̀ láti gbé papọ̀ nígbà tí wọ́n ń jọ́sìn ní ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀. Ó gbóríyìn fún ojúṣe NASFAT nínú gbígbé ìṣọ̀kan lárugẹ lórílẹ̀-èdè, àwọn ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ lórí ìwọ̀ntúnwọ̀nsì, ìfaradà àti iṣẹ́ ìsìn sí aráyé, pèsè àwọn ọ̀nà fún yíyanjú àwọn ìforígbárí aáwọ̀ yanpanyanrin àti mímú ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà
jinlẹ̀ sí i. A ò lè tí ì yọ̀ǹda àwọn ọmọ ogun òfurufú Nàìjíríà àti bàálù wọn lásìkò yìí o, ìjíròrò sì ń lọ lọ́wọ́. Burkina Faso ṣàlàyé ìdí tí kò ṣe tí ì fi àwọn ọmọ ogun Nàìjíríà 11 tó wà ní àhámọ́ rẹ̀ sílẹ̀ àti bàálù wọn tó gbẹ́sẹ̀ lé. Àwọn ọmọ ogun Nàìjíríà 11, àwọn awakọ̀ òfurufú 2 pẹ̀lú àwọn ọmọ ogun 9 táwọn aláṣẹ orílẹ̀-èdè Burkina Faso fi òfin gbé sì wà ní àhámọ́ orílẹ̀-èdè náà. Mínísítà fọ́rọ̀ ààbò àti ààbò àwọn aráàlú nílẹ̀ Mali, Daoud Ali Mohamedin, sọ fún un pé àwọn ò tí ì parí ìwádìí lórí ohun tó ṣokùnfà ìdí tí ọkọ̀ òfurufú Nàìjíríà fi balẹ̀ sí Burkina Faso àti pé àwọn ṣẹ̀ṣẹ̀ máa pinnu lórí ohun tí wọ́n máa ṣe lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni. Ó ní pẹ̀lú àṣẹ àwọn olórí orílẹ̀-èdè, àwọn ti ní káwọn ọmọ ogun ojú òfurufú wà ní ojú lálákànfin sọ̀rì. Orílẹ̀-èdè Mali ló jẹ́ ọ̀kan lára àwọn orílẹ̀-èdè Sahel tí wọ́n ń kojú ìkọlù àwọn alákatakítí ẹ̀sìn. Ẹ̀wẹ̀, ìjọba Nàìjíríà ní àwọn ń ṣiṣẹ́ takuntakun láti gba ìtúsílẹ̀ àwọn ọmọ ogun náà àti láti gba ọkọ̀ òfurufú ológun C-130 tí àwọn aláṣẹ Burkina Faso fòfin gbà kalẹ̀. Agbẹnusọ Ileesẹ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Kimiebi Ebienfa sọ pé lóòótọ́ ni ìjọba Nàìjíríà ti ń bá àwọn aláṣẹ Burkina Faso sọ̀rọ̀. Ọkọ̀ òfurufú iléeṣẹ́ ogun òfurufú Nàìjíríà ohun tó ṣe kókó ni láti gba ìtúsílẹ̀ àwọn ọmọ ogun àti kí ọkọ̀ òfurufú ológun náà padà sí ilé. Wọ́n ní ìjíròrò láwọn ìjọba orílẹ̀-èdè náà fẹ́, ìjíròrò sì ti ń lọ ṣùgbọ́n wọn ò tí ì mú ọjọ́ tí wọ́n máa fẹnukò. Ní ọjọ́ 8 oṣù kejìlá ní ọkọ̀ òfurufú iléeṣẹ́ ológun òfurufú Nàìjíríà C-130 balẹ̀ ní pàjáwìrì sí Bobo Dioulasso ní ẹkùn ìwọ̀ oòrùn Burkina Faso. Ìjọba Burkina Faso sì ṣàlàyé ìdí ẹ̀ tí kò ṣe tí ì fi ọmọ ogun Nàìjíríà 11 tó wà ní àhámọ́ rẹ̀ sílẹ̀ àti bàálù wọn tó gbẹ́sẹ̀ lé. Mínísítà fún àmójútó ẹnubodè Burkina Faso Emma Zabo sọ pé ọkọ̀ òfurufú náà wọ ilẹ̀ àwọn lọ́nà tí kò bá òfin mu. Àtẹ̀jáde kan tí àwọn ìjọba ológun Burkina Faso, Mali àti Niger, èyí tí wọ́n pe ara wọn ní Alliance of Sahel States EAE AES, sọ pé ọkọ̀ òfurufú náà wọ ojú òfurufú Burkina Faso láì gba àṣẹ, èyí ló sì mú kí wọ́n ní kí ọkọ̀ òfurufú náà balẹ̀. Àmọ́ ìjọba Nàìjíríà ní bẹ́ẹ̀ kọ́ ni ọ̀rọ̀ rí. Àwọn aláṣẹ sọ pé níṣe ni ọkọ̀ òfurufú náà ṣàdédé yọnu nígbà tí wọ́n wà lójú òfurufú, èyí ló sì mú balẹ̀ sí pápákọ̀ òfurufú tó súnmọ́ wọn jùlọ ní ìbámu pẹ̀lú òfin ìrìnnà òfurufú. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ ológun òfurufú Nàìjíríà Ehime Ejodame fi síta lọ́jọ́ 9 oṣù kejìlá, ó ní orílẹ̀-èdè Portugal làwọn ọmọ ogun náà ti ń bọ̀ kó tó di pé ó déédéé balẹ̀ sí pápákọ̀ òfurufú tó súnmọ́ wọn jùlọ nígbà tí ọkọ̀ náà yọnu. Àtẹ̀jáde náà fi kún pé àwọn ọmọ ogun náà wà láyọ̀ àti pé àwọn aláṣẹ orílẹ̀-èdè tí wọ́n wà ń ṣe ìtọ́jú wọn. Àmọ́ wọn kò sọ bóyá àwọn ọmọ ogun náà wà ní àhámọ́. Ìṣẹ̀lẹ̀ yìí ló ń wáyé láàrin ìfàǹfà tó wáyé láàrin Nàìjíríà àti AES lẹ́yìn tí àjọ Economic Community of West Africa ECOWAS rán àwọn ọmọ ogun lọ sí orílẹ̀-èdè olómìnira Benin láti ṣe ìdádúró ìdìtẹ̀gbàjọba kan tó fẹ́ wáyé níbẹ̀ lópin ọ̀sẹ̀ tó kọjá. Olórí ọ̀dọ́ afọbajẹ àti ẹgbẹ́ obìnrin ní Epe Ekiti yarí kanlẹ̀ o. Wọ́n ní lílọ ní Ọba Ayọdeji Williams yóò lọ fún ìwà tí ó hù tí wọ́n sì lè kúrò ní ìlú. Àwọn ará ìlú Epe Ekiti ní ìjọba ìbílẹ̀ Ìjẹ̀rò ní ìpínlẹ̀ Èkìtì ti ké sí ìjọba Èkìtì láti bá wọn fi àṣẹ sí ìgbésẹ̀ tí wọ́n gbé láti rọ ọba wọn Ayọdeji Williams Adésóyè lóyè. Ṣáájú ni àwọn ọmọ ọba ìlú Epe Ekiti ti fi ẹ̀sùn oríṣiríṣi kan ọba Ayọdeji nípa àṣìlò ipò rẹ̀ lórí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀, tí wọ́n sì fàrígá pé èèwọ̀ ńlá ni irú ìwà náà tó wù nílẹ̀ Yorùbá, tí wọ́n sì takú pé lílọ ní orí adé náà yóò lọ kúrò nínú ìlú náà fún àwọn torí oríṣiríṣi àjálù ibi tí ó lè ti ẹ̀yìn rẹ̀ yọ. Nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn, olóyè àgbà Ọlájídé Dàda tí ó jẹ́ igbákejì ọba àti olórí àwọn afọbajẹ ní ìlú Epe Ekiti ṣàlàyé oríṣiríṣi àwọn ìwà ẹ̀gbin tí orí adé náà hù, bíi fífi àṣẹ ìlú ṣépè fún àwọn ọmọ ìlú. Ó ní àwọn aráàlú ló takú pẹ̀lú ìfẹ̀hónúhàn pé kí ìjọba ìpínlẹ̀ Èkìtì rọ ọba Ayọ̀dèjì lóyè kí ìlú Epe Ekiti má bàa túká. Ṣáájú ni gbogbo àwọn orí adé àti lọ́balọ́ba ní ìjọba ìbílẹ̀ Ìjẹ̀rò ti pé ìpàdé àlàáfíà láàrin ọba Adésóyè àti àwọn ará ìlú Epe Ekiti, ṣùgbọ́n tí àwọn ará ìlú náà fárígá pé lílọ ni ọba náà yóò lọ fún àwọn.
Igbá kẹta obìnrin ilé ìlú Epe Ekiti Bámidélé Àjàyí tún ṣàlàyé lórí bí ọba Adésóyè ṣe gbé àfọ̀ṣẹ ìlú jáde lójú gbogbo aráàlú tó fi ṣépè ní kíkankíkan pẹ̀lú aṣọ pupa lára. Ó sọ nípa bí àwọn ọ̀dọ́ ìlú ṣe kojú ọba Adésóyè torí bí gbogbo àwọn tí ọba bá jà ṣe ń kú ikú ọ̀sán gangan láìpẹ́ ọjọ́. Igbá kẹta obìnrin ilé náà wá pàrọwà sí ìjọba ìpínlẹ̀ Èkìtì pé kí wọ́n má ṣe yí ìpinnu àwọn ará ìlú Epe Ekiti padà torí ewu ńlá tó rọ̀ mọ́. Olórí àwọn ọ̀dọ́ ìlú Epe Ekiti ọ̀gbẹ́ni Akínyẹmí Káyọ̀dé ṣàlàyé àwọn ìwà ìdójútini àti àṣìlò agbára àṣẹ ìlú tí ọba Adésóyè lò lọ́nà àìtọ́ èyí tí ń pa ìlú náà lára pẹ̀lú ìwà ibi rẹ̀ tí kò sì jẹ́ kí àlàáfíà jọba nínú ìlú Epe Ekiti. Aṣáájú àwọn ọ̀dọ́ ìlú náà ti ń fi ẹ̀hónú hàn pé kí wọ́n gba àpèrè nídìí ọba torí àwọn ìwà tó ń hù. Èyí ni ó mú kí àwọn ọ̀dọ́ ìlú Epe yarí pé èèwọ̀ ńlá ni irú ìwà náà nílẹ̀ Yorùbá tí wọ́n sì takú pé lílọ ni orí adé náà yóò lọ kúrò nínú ìlú náà fún àwọn. Ìgbésẹ̀ wọn yìí ló ti ń kọ ọ̀pọ̀ èèyàn lóminú táwọn aráàlú náà sì ti takú pẹ̀lú ìfẹ̀hónúhàn wọn pé òdodo gbọdọ̀ lékè pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìjọba ìpínlẹ̀ Èkìtì. Nígbà tí ọba Ayọdeji Adétóyè ń fi èsì sí ọ̀rọ̀ ìlú níbi ìpè àlàáfíà tí àwọn ará ìlú Ẹ̀pẹ́ ti rọ ọba náà lóyè ṣáájú ni ọba Adésóyè ti rawọ́ ẹ̀bẹ̀ sí ará ìlú láti fi èdénú lórí gbogbo rògbòdìyàn náà. Bí àwọn olùkọ́ mi ṣe mú ìrẹ̀wẹ̀sì bá àlá mi láti di agbẹjọ́rò, yíyàn tí wọ́n yàn fún mi ṣàkóbá fún ohun tí mo gbèrò láti dì nígbà tí mo wà léwe. Gbajúmọ̀ aláyò eré ìdárayá Túndé Ọ̀nàkọ́yà ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Gbajúgbajà ògbóǹtarìgì atayò eré ìdárayá chess tó tún ti gba àmì ẹ̀yẹ àgbáyé Guinness World Record Túndé Ọ̀nàkọ́yà ti sọ ìrírí rẹ̀ nípa bí àlá rere ìgbà tó fi wà léwe láti di agbẹjọ́rò lọ́jọ́ iwájú ṣe jẹ́ fífiringún nípasẹ̀ olùkọ́ rẹ̀ níléèwé girama nígbà náà lọ́hùn-ún tó kó ìrẹ̀wẹ̀sì bá. Ọ̀nàkọ́yà nínú ohun tó gbé sójú òpó ayélujára Twitter rẹ̀ sọ wípé àwọn olùkọ́ òun tí òun lọ́pọ̀npọ̀n pé àwọn akẹ́kọ̀ọ́ ọlọ́pọlọ pípé tó lọ́jọ́ iwájú ni kó kẹ́kọ̀ọ́ ìmọ̀ sáyẹ́ǹsì nígbà tí yàrá ìkẹ́kọ̀ọ́ ọgbọ́n àtinúdá ìyẹn art wà fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó mọ̀wé. Gẹ́gẹ́ bí ó ṣe wí, èrò ọkàn yìí ṣàkóbá ńlá fún ohun tí òun yàn láàyò nígbà kékeré tó sì yí ìdarí ìtọ́ni ìgbé ayé òun padà. Ó ṣàlàyé pé òun fẹ́ràn láti máa jíròrò, òun fẹ́ràn láti máa lo oríṣiríṣi ọ̀rọ̀ fún àgbékalẹ̀, òun sì máa ń ríra òun gẹ́gẹ́ bí agbẹjọ́rò lọ́la nígbà náà lọ́hùn. Ẹ̀wẹ̀ láìka ìfẹ́ èròǹgbà ọkàn òun àti ẹ̀bùn tóun ní sí, wọn kò fààyè gba òun láti kẹ́kọ̀ọ́ nípa ọgbọ́n àtinúdá ìyẹn art nítorí pé àwọn olùkọ́ náà fà kékọ́rí pé àfi kí òun máa lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ ìmọ̀ sáyẹ́ǹsì ní tipátipá. Ó kọ báyìí sójú òpó rẹ̀ pé ọ̀kan lára àbámọ̀ ńlá láyé òun ni fífààyè gba àwọn olùkọ́ níléèwé girama òun láti yí àwọn lérò padà pé kíláàsì yàrá ìkẹ́kọ̀ọ́ ọgbọ́n àtinúdá ìyẹn art wà fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò mọ nǹkan kan nígbà tí kíláàsì yàrá ìkẹ́kọ̀ọ́ sáyẹ́ǹsì sì wà fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n lọ́gbọ́n lórí jùlọ. Ó ní òun nífẹ̀ẹ́ sí ìjíròrò, òun fẹ́ràn ọ̀rọ̀, òun sì fẹ́ láti di agbẹjọ́rò ṣùgbọ́n wọn kò fààyè gba òun. Ọ̀nàkọ́yà fi kún pé ìpinnu kíkóni ní papámọ́ra láti lọ kíláàsì sáyẹ́ǹsì ṣáájú kí òun tó mọ ọ̀tún sósì dáadáa láti lóye àpẹ̀yìndà ìpinnu náà. Ó ní ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà náà ló ń dojúkọ irú àyànmọ́ báyìí. Ó ní wọ́n yàn fún òun ni ṣáájú kí òun tó lóye ohun tó túmọ̀ sí. Ó ní ó dá òun lójú pé irú ohun tó ṣẹlẹ̀ sí òun yìí náà ló ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀ àwọn ọmọ míì, èyí tó ń ṣàkóbá fún ìgbéga ọ̀pọ̀ àwọn ọmọ. Iléeṣẹ́ ìfọpo Dangote já iye owó epo bẹntiróòlù wálẹ̀ sí 699 ní jálá epo kan. Iléeṣẹ́ ìfọpo Dangote ti já iye owó epo tó ń gbé jáde nílé iṣẹ́ náà wálẹ̀ láti 828 sí 699 naira ní jálá epo kan. Àkọọ́lẹ̀ ọjà tó jẹ́ gbígbé sójú òpó ayélujára petroleumprice.ng lọ́jọ́ Ẹtì Friday ṣàfihàn rẹ̀ pé iléeṣẹ́ ìfọpo fẹsẹ̀ àgbéyẹ̀wò tuntun míì múlẹ̀ nípa jíjá iye owó epo bẹntiróòlù náà wálẹ̀ ní iye 129 naira ní jálá epo kan tí í ṣe àdínkù ó lé ní ìdá 15 15.58%. Òṣìṣẹ́ kan nílé iṣẹ́ náà ẹni tó bá àwọn akọ̀ròyìn Punch Online sọ̀rọ̀ tó ní ká forúkọ bo òun láṣìírí tí wọn kò fún láṣẹ láti sọ̀rọ̀ lójútáyé bákan náà fìdí àtúnṣe iye owó bẹntiróòlù náà múlẹ̀. Ó sọ wípé iléeṣẹ́ ìfọpo bẹntiróòlù ti já iye owó jálá epo kan sí 699 naira. Iye owó tuntun náà ló bẹ̀rẹ̀ lọ́jọ́ 11 oṣù kejìlá
ọdún 2025 láti fi sàmì àtúnṣe iye owó ogún irú rẹ̀ tí iléeṣẹ́ ìfọpo náà kéde lọ́dún yìí. Àdínkù tuntun ọ̀hún wáyé lẹ́yìn ọjọ́ 5 tí alága iléeṣẹ́ ìfọpo Aliko Dangote tẹnumọ́ ìfarajìn rẹ̀ láti jẹ́ kí iye owó epo náà jẹ́ èyí tó mọ́gbọ́n dání àti dídíje pẹ̀lú àwọn ọjà tó ń wọlé láìka ìyípadà àgbáyé àti ṣíṣe fàyàwọ́ epo lemọ́lemọ́ ní àwọn ẹnubodè Nàìjíríà. Ẹni tó ń sọ̀rọ̀ níbi ìpàdé alátìlẹ̀kùnmọ́ríṣe pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu lọ́jọ́ 6 oṣù kejìlá ọdún yìí, Dangote sọ wípé àwọn iye owó epo náà yóò tẹ̀síwájú láti máa já wálẹ̀ bí iléeṣẹ́ ìfọpo bá ṣe ń fọpo sí àti dídíje pẹ̀lú ọjà tó ń wọlé. Dangote sọ wípé iye owó náà ti ń já wálẹ̀. Ó ní ìdí tí iye owó epo yóò fi já wálẹ̀ ni pé àwọn tún máa díje pẹ̀lú àwọn ọjà tí ń wọlé. Dangote ní ṣùgbọ́n àwọn soríire nísinsìnyí ọjà fàyàwọ́ ti dínkù kò tí ì dópin pátápátá. Oníṣòwò ọlọ́rọ̀ náà sọ wípé ọjà epo dísù àti epo bẹntiróòlù yóò tẹ̀síwájú láti jẹ́ títà lọ́jà ní iye owó tó mọ́gbọ́n dání. Dangote sọ wípé àwọn kò wá síbí láti jèrè bílíọ̀nù lọ́nà $20 billion padà lójú ẹsẹ̀. Ìdókòwò onígbà pípẹ́ ni. Ọwọ́ bá wọn o. Ikọ̀ ológun kọjú ìjà padà sí àwọn ẹgbẹ́ Agbesunmọmi ISWAP látàrí ìkọlù tí wọ́n ṣe sí ibùba ológun ní Borno. Ọpẹ́ o, wọ́n ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn Agbesunmọmi náà. Ikọ̀ ọmọ ogun Operation Adinkai lálẹ́ ọjọ́ Ẹtì Friday kọjú ìjà padà sí àwọn ẹgbẹ́ Agbesunmọmi ISWAP látàrí ìkọlù tí wọ́n ṣe sí ibùba àwọn ológun Forward Operating Base FOB ní Mairari nípínlẹ̀ Borno tí àwọn ọmọ ogun náà sì ṣekú pa ọ̀pọ̀ àwọn Agbesunmọmi lásìkò ìdojú ìjà kọ wọn ọ̀hún. Ẹni tó fìdí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé síta lọ́jọ́ Àbámẹ́ta Sátidé, òṣìṣẹ́ ẹlẹ́ka ètò ìròyìn ikọ̀ ológun Joint Task Force apá ẹkùn àríwá ìlà oòrùn Lieutenant Colonel Sanni Uba sọ wípé àwọn Agbesunmọmi gbìyànjú láti pa ibùba ológun run nípa sísàmúlò ẹ̀rọ ìbúgbàmù ìgbàlódé. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ẹ̀rọ ìbúgbàmù náà ló jẹ́ sísàwárí tó sì jẹ́ píparun nípasẹ̀ ikọ̀ ológun èyí tó dènà ìkọlù sí ibùba ológun náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn fídíò ẹ̀rọ kámẹ́rà CCTV àti ìsòfíntótó àkíyèsí fìdí rẹ̀ múlẹ̀ pé ọ̀pọ̀ àwọn Agbesunmọmi náà ló jẹ́ ṣíṣekúpa nígbà tí àwọn míì náà sì farapa gidigidi bí àwọn tó rí kó yọ sì ṣe gbé àwọn òkú àwọn tó kú àti àwọn tó farapa míì. Lieutenant Colonel Uba fi kún pé lẹ́yìn ìkọlù tó kùnà ọ̀hún, ikọ̀ ológun Operation Adinkai agbọ̀ndàn kẹta nípasẹ̀ àtìlẹ́yìn ẹ̀ka iléeṣẹ́ ológun Theatre Command Quick Reaction Group, ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá the Nigeria Police Crack Team CJTF gúnlé iṣẹ́ ìgbógun ti àwọn Agbesunmọmi lágbègbè náà. Iṣẹ́ náà yọrí sí sísàwárí ọ̀pọ̀ àwọn Agbesunmọmi tó fara káásá àti rírí àwọn ohun ìjagun olóró ìbọn àti àwọn ohun èlò mìíràn tí wọ́n patì lásìkò ìdojú ìjà kọ àwọn Agbesunmọmi náà. Ó tẹ̀síwájú pé àwọn ohun tí wọ́n rí gbà padà nìwọ̀nyí tó fi mọ́ ìbọn AK-47, ọta ìbọn, àwọn ohun ìjagun olóró míì, PKT rounds, àwọn ọ̀kadà alùpùpù, àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sanni ṣe ìdánilójú pé ikọ̀ ológun sì dúró digbí nínú ìfarajìn wọn lójúnà láti ṣẹ́gun àwọn Agbesunmọmi àti láti dá àlàáfíà àti ìdúróṣinṣin tó pẹ́ títí wà ní gbogbo apá ẹkùn àríwá ìlà oòrùn. Ó sọ wípé ìkọlù tó kùnà ní Mairari fi hàn pé àwọn ọkùnrin àti obìnrin òṣìṣẹ́ ikọ̀ ọmọ ogun wà ní ìmúrasílẹ̀ dúró wámúwámú nígbàkúgbà àti pé wọ́n ní ìmọ̀ tó dára. Ó sọ wípé ikọ̀ ọmọ ogun Operation Adinkai yóò tẹ̀síwájú nípa mímú ààbò aráàlú lọ́kùnkúndùn àti dídènà ìkọlù àwọn Agbesunmọmi àti mímú àlàáfíà ìfọ̀kànbalẹ̀ padà bọ̀ sípò jákèjádò ẹkùn náà. Bí irin bá kanrin, ìkàn á tẹ̀ fún kan ni o. Wọ̀nyí làwọn agbábọ́ọ̀lù mẹ́fà tí kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn nínú ìdíje AFCON. Ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ Áfíríkà ìkarùndínlógójì rẹ̀ 35 tí yóò bẹ̀rẹ̀ ní Morocco lọ́jọ́ 21 oṣù kejìlá ọdún 2025 yìí tí wọn yóò sì gbá àṣekágbá rẹ̀ nílùú Rabat lọ́jọ́ 18 oṣù kìíní ọdún 2026. Orílẹ̀-èdè Morocco tó ń gbàlejò àwọn akẹgbẹ́ rẹ̀ nílẹ̀ Áfíríkà gbàgbọ́ pé àsìkò ti tó fún àwọn láti borí ìdíje náà láti ọdún 1976. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn agbábọ́ọ̀lù tí ìràwọ̀ wọn kàn nílẹ̀ Áfíríkà ni yóò kópa nínú rẹ̀.
rẹ̀. Ní báyìí tí Hakimi tó jẹ́ adarí àwọn agbábọ́ọ̀lù Morocco ń kojú àwọn ìṣòro kan, àmọ́ ó dàbí pé wọn yóò fi ìrètí wọn sí ibòmíì. Bó tilẹ̀ jẹ́ pé agbábọ́ọ̀lù àárín gbùngbùn fún Real Madrid Brahim Diaz jẹ góòlù 7 lásìkò ìgbáradì fún ìdíje yìí, inú Wixadin Onahi tó ń gbá bọ́ọ̀lù àárín gbùngbùn fún Girona ní La Liga ní ìrètí ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè náà wà. Onahi ló bẹ̀rẹ̀ sí gbá bọ́ọ̀lù fún wọn lẹ́yìn tó kúrò ní Mohammed VI Academy tó sì ń farahàn bí agbábọ́ọ̀lù tí kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn. Láti ìgbà tó ti darapọ̀ mọ́ Girona ní La Liga ló ti ń fakọyọ. Gẹ́gẹ́ bí wọ́n ti là á kalẹ̀, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Morocco ni wọ́n ní yóò kojú Comoros, bẹ́ẹ̀ ni Mali àti Zambia. Àmọ́ ìbéèrè tí àwọn èèyàn kan béèrè ni pé ṣé Onahi lè fakọyọ tí Achraf Hakimi kò bá sí lórí pápá. Amora ló sọ góòlù sínú àwọn jùlọ láfíríkà lásìkò ìgbáradì fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Nínú ìgbà 8 tó gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè rẹ̀, agbábọ́ọ̀lù Wolfsburg náà sọ bọ́ọ̀lù sínú àwọn nígbà 11. Àwọn idán tó dánwò lórí pápá ló mú kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ileesẹ ní France rí gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń fẹ́. Ó dàbí pé ikọ̀ agbábọ́ọ̀lù Nàìjíríà ní ẹ̀kọ́ sójú mímu fún dáadáa nítorí gbogbo ìgbà tí agbábọ́ọ̀lù Galatasaray yìí kò bá sí lórí pápá ni wọn kì í ṣe dáadáa. Tẹ́ ò bá gbàgbé, a rántí pé lásìkò ìgbáradì fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé, Nàìjíríà fara gbọgbẹ́ nígbà 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí agbábọ́ọ̀lù ẹni ọdún 16 16 náà kò sí lórí pápá. Ní Nàìjíríà tó ti gba ife ẹ̀yẹ ilẹ̀ Áfíríkà nígbà 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni yóò kojú Tanzania, Uganda àti Tunisia. Agbábọ́ọ̀lù yìí ló ti gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè France rí gẹ́gẹ́ bí ọ̀dọ́, ó sì ti ń léwájú nínú agbábọ́ọ̀lù Paris Saint-Germain fún sáà yìí lásìkò tí wọ́n borí Barcelona. Oṣù tó kọjá ní Mbaye kọ́kọ́ gbá bọ́ọ̀lù kojú Brazil tí ó sì di agbábọ́ọ̀lù tí ọjọ́ orí rẹ̀ kéré jùlọ lẹ́ni ọdún 17 lásìkò tó jẹ góòlù nínú ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú Kenya, nínú èyí tí wọ́n ti di ẹrù góòlù 8-0 lé Kenya lórí nígbà náà. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Uganda ti padà sí ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ Áfíríkà láti ọdún 2019. Asọ́lé ẹni ọdún 22 ló jẹ góòlù 2 lásìkò tí wọ́n kojú Mozambique nínú oṣù kẹsàn-án. Ó sì ń ṣe dáadáa fún ikọ̀ Vada tó ń gbá bọ́ọ̀lù fún North Macedonia. Uganda yìí ni yóò kojú Nàìjíríà àti Tunisia tó jẹ́ orílẹ̀-èdè tí kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn nínú ìdíje náà, tó fi mọ́ Tanzania tí yóò gbàlejò ìdíje ọ̀hún lọ́dún 2027. Fún ìgbà àkọ́kọ́, agbábọ́ọ̀lù Premier League wà nínú ikọ̀ orílẹ̀-èdè Mozambique. Ẹni náà ni Renido tó ń gbá bọ́ọ̀lù fún Atletico Madrid lẹ́yìn tó kúrò ní Sunderland nínú oṣù keje ọdún yìí. Ìrètí àwọn olólùfẹ́ rẹ̀ ni pé yóò fakọyọ nínú ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ náà. Lọ́wọ́ báyìí, ọ̀pọ̀ àwọn èèyàn olólùfẹ́ eré bọ́ọ̀lù ló ti ń fojú sọ́nà ìdíje ilẹ̀ adúláwọ̀ Áfíríkà náà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Ọdún ayọ̀ la ó ṣe lọ́lá Olódùmarè.